Sherry Tobani Oro Masoko ó ní èyí tí òun mú dání nǹkan òun máa sọ òun ní ọ̀rọ̀ Princess the comedian tí gbogbo wa mọ̀ sí Princess Damilola. Princess Damilola nígbà tí ó gbé case bàbá Ijesha wá ní 2021 mo dá sí. In fact videos méje tàbí mẹ́jọ ni mo ṣe tí mo fi support yẹ nítorí pé ìgbà tí mo gbọ́ pé defilement of a minor ní case náà bó tilẹ̀ jẹ́ pé àwọn opposition wà ń gbà yẹn tán ní set up ní kíní at the end of the day ó dúró ìwọ Adétóhùn Ìyábọ̀ Òjó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ síwájú police station ẹ bẹ̀rẹ̀ sí ní ké ẹ̀ ń gbéra ṣánlẹ̀ pé dandan o kéèsì yìí o wọn ò ní parí ẹ̀ ní under the carpet àfi tí ẹ bá lọ sí court ẹ dẹ̀ lọ sí court nìyẹn. Ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kébì gan share ẹ̀ torí mo fẹ́ kó lọ fà mo fẹ́ kó lọ fà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n share ẹ ṣé tẹ́ bá mi share thank you. So ní 2021 yẹn ó bẹ̀rẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta rìkíṣí payín pọ̀ ń gbà yẹn but I supported you wholeheartedly and I was coming out back to defend you, to defend the cause in which you said you believed in. And people were doubtful according to Yetunde Green, because I want you to go and watch Yetunde's Green take on this also, because I love that woman she's not into fracas, so whatever she's saying, she's very genuine. Yetunde Green. In fact, I got this photograph from a platform because I want a photograph in which I can see the two faces together. Baba Ijesha ló wà lókè yẹn, Princess the comedian ló wà nsàlẹ̀ yẹn. You never told us at that time there was a thing that was going on between you and Baba Ijesha. Everybody was thinking ọ̀rọ̀ iṣẹ́ náà ni bóyá Baba Ijesha ti help rí one way or the other, you know, that it was more than friendship that was between the two of you. And it was a case that was had at least throughout Nigeria, throughout the southern part of Nigeria and some of the western world. You started this case and it was a case that was well publicized all over the world, especially where the black origin or people of African descent, especially of Nigerian descent, were living. It was well publicized and the case was going, and I was with you. People came out, said all sorts of things. Àwọn kan náà máa talé wọn tí Bàbá Ijesha ò bá lọ sẹ́wọ̀n, àwọn kan sọ pé báyìí náà àwọn máa sùn sẹ́wọ̀n títí àwọn ṣáà máa ṣe gbogbo ẹ̀. At the end of the day, you showed several videos. At least a rí bíi mẹ́ta wò níbẹ̀, a rí Bàbá Ijesha, a rí gbogbo nǹkan. Gbogbo àwọn other side ń sọ yé pé how can you say ọmọ at that time that the age of the minor was 14, but you said that thing happened 7 years ago. Then ẹ wá recreate scene yẹn again after 7 years. Ẹ kó kámẹ́rà sílé, ẹ dẹ̀ fi ọmọ yẹn nígbà yẹn ọmọ yẹn ti pé 14 years, ẹ fòun àti Bàbá Ijesha sílẹ̀ sínú ilé, ẹ jáde. Àwọn kan ní set up ni, àwọn kan sọ oríṣiríṣi. Ibi náà bá wọn sọ ń gbà yẹn pé reality ni, tí ò bá rí bẹ́ẹ̀ àṣà sọ̀rọ̀ yẹn ẹ dẹ̀ gbé kéèsì lọ sí court. To cut the long story short, ẹ dẹ̀ gbé kéèsì lọ sí court dẹ̀ dájọ́ pé kí Bàbá Ijesha ńkọ́ kó lọ ṣe
on the counts bóyá 5 counts ni or something kó lọ ṣe ẹ̀wọ̀n concurrently for 5 years and 8 months. Gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé prison terms kò kí ń ṣe bóyá 9 months náà pé àbí 7.5 months. Gbogbo ẹ̀ ṣàṣe bàbá Ìjẹ̀ṣà wá jáde ní November 14, 2025 yìí. That same day tí bàbá Ìjẹ̀ṣà jáde, ìwọ Dámilọ́lá ó wá jáde, ó wá bẹ̀rẹ̀ sí ní inside public, ó sọ gbogbo àdírẹ́sì ibi tí bàbá Ìjẹ̀ṣà ti gbé rí, gbogbo àwọn tọmọ tí bàbá Ìjẹ̀ṣà ti ṣerú ẹ̀ sí àti àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ sí ní lọ rìpọ́ọ̀tì o, kéèsì tí ẹnìkan ni wọ́n rìpọ́ọ̀tì o, kéèsì tí ẹnìkan ni bàbá Ìjẹ̀ṣà jìyà lé lórí o, ẹ bẹ̀rẹ̀ sí ní jáde, ẹ tú yáyá, ẹ tú yáyà, ẹ tú kókóló, ẹ tú pòkòlò, kọ́ ṣáà máa jáde kọ́ lọ máa rìpọ́ọ̀tì. Dẹ́ni ìjọba wọ́n láti fi orúkọ bàbá Ìjẹ̀ṣà sínú ìwé àwọn sex offenders. Èèyàn kan wá béèrè lọ́wọ́ ẹ̀ under the comment section pé kí lè tó ẹ pé after tó ti jáde tọ́nà ṣe máa lọ síbẹ̀ ó ní nítorí ẹjọ́ yẹn ó lọ sí appeal ní several appeals ní wọ́n dẹ̀ tú jáde wọ́n ṣe gbogbo ẹ̀. That is not my own bone of contention. My bone of contention is that you were quick to come out. You were quick to come out. Mo want gbogbo yín ni mo rí. You were quick to come out láti wá. Number one, I was so thankful to God pé bàbá Ìjẹ̀ṣà serve time ẹ̀ tán ó kà á lórí show ẹ wípé ọdún mẹ́ta kìnnìkan ó ṣáà rí i pé ó ṣe time yẹn. Kárí pé bàbá Ìjẹ̀ṣà ó dín ọjọ́ kan ni àní bóyá àwọn kan ló gbàálẹ̀, ó serve ẹ̀ṣẹ̀ ẹ̀, ó serve tán pátápátá. Princess the comedian, n tó bá fún mi jù ní pé bí wọ́n ṣe rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ló sá wá sí United Kingdom. Tó ti ní visa United Kingdom tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, tó ti máa ń wá sí United Kingdom tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sá wá ó dẹ̀ wá seek asylum pẹ̀lú case bàbá Ìjẹ̀ṣà yẹn. Ṣé bàbá Ìjẹ̀ṣà tó wà lẹ́wọ̀n ló ń lé ẹ kiri àbí majority of àwọn obìnrin tí wọ́n support ẹ ni wọ́n lé ẹ káàkiri? You came to the United Kingdom to seek for asylum. You used the case of Baba Ijesha to seek or to search for asylum. Princess the comedian, láti ìgbà yẹn tó ti jáde kúrò ní Nàìjíríà ò wọlé mọ́. Case Baba Ijesha yẹn bó ṣe tán kò ju 3 months to 5 months or 6 months bam ó sá kúrò ní Nàìjíríà. You came abroad here, and that got me thinking pé ṣé ọmọdé ìfẹ́ wa máa gbé ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ nǹkan tóun máa wá lò. Ó wá rí opportunity ní kéèsì yìí, ó gbé kéèsì yìí dìde. Ìgbà tó rí pé òun win kéèsì yìí, ó gbún gbogbo àtiwé tó fi win àti gbogbo ẹ̀, ó wá sí United Kingdom bí ó wá purọ́ pé ayé ẹ̀ wà in danger, pé life ẹ̀ wà in danger. Ẹ jẹ́ bá mi share kéèsì, ẹ jẹ́ kó kan Princess the comedian yìí lára, nítorí wọ́n ní ó sá bó ṣe ń sá kúrò ní London ló sá wá sí Manchester. Bí bàbá Ìjẹ̀ṣà yẹn ṣe wá jáde ni kí ìjọba United Kingdom tún lè wá rí i pé life ẹ̀ wà in danger. Ó bẹ̀rẹ̀ sí ní fret, ó bẹ̀rẹ̀ sí ní sweat, ó bẹ̀rẹ̀ sí ní hyperventilate lórí program ẹ̀. Ó ní ó gbé bírí o, gbogbo àdírẹ́sì ó ti gbé rí ní Òwòròṣòkí, ìmúṣe Wọlọ́ṣà, Òṣòdì, Ìjànà Pájà, Òkòkò Máìkò, Ìkòròdú, Ìgbẹ̀rígbẹ̀, Igbógbogbo. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní tò wóró kò tún lè lọ gbé fún àwọn tó ń ṣe kéèsì ẹ pé wọ́n ti jáde o, ẹ gbà mí o. You are building your case. Irú fídíò mi náà sì mo mọ̀ pé wàá gbé pé àwọn sọ̀pọ́tà ẹ̀ tó tún wà gírè, ẹjọ́ ẹ gbà wá. Princess Dámilọ́lá àbí kí ló ti pera ẹ̀?
ọ̀rọ̀ ẹ jọ mí lójú gan ni ó ti ẹ̀ jẹ́ kí Ijesha gan ò tí bọ́ ta ìfà kò tí ì lè délé ẹ̀ tó ti ṣe fídíò yẹn kò tí ì lè délé ẹ̀. This man had not come out since bóyá 2 days that he has been released. This man is just trying to look after himself. Níbí báyìí mo dúpẹ́ pé United Kingdom ló wà. Mi ò tí ì rí ẹni tó lọ sẹ́wọ̀n ní United Kingdom yìí tó wá jáde ní ẹ̀wọ̀n tí wọ́n tún wá ń pàtẹ́wọ́ lé lórí bí ìwọ Princess Comedian tó ṣe fún bàbá Ijesha. Ó ti serve time ẹ̀. Bàbá Ijesha ti serve time ẹ̀. Ó tún wá inside the public. In fact ó fún lóṣù kan ipe after 1 month tí ò bá tún lọ defy lọ́mọ mi tàbí kó commit offence mi kó pè é lọ́mọ àlè. You were so sure. You think you know him that much. You came out. Tó bá jẹ́ wípé òótọ́ ló jẹ́ abiyamọ. Àwọn ọmọ tó náà ń tọ́jú. Ọmọ tó ṣe tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ sí. Where is that girl? Nobody talked about that girl again. Látijọ́ tí kéèsì yẹn tí wọ́n ti rán bàbá Ijesha lẹ́wọ̀n. Ó sọ̀rọ̀ ń pa ọmọ yẹn mọ́. Ọmọ yẹn àwọn ọmọ mẹ́ta mà ló kó sínú ilé ẹ̀. Obìnrin kan ọkùnrin méjì. Ó sọ̀rọ̀ ń pa àwọn ọmọ yẹn mọ́. Ìwọ wà ní United Kingdom bí òun gbá láìfù ẹ ó sọ̀rọ̀ ẹ̀ dìyà ń gbá láìfù. Ọmọ yẹn gangan tó yẹ kó wá seek asylum ó wá sọ ara ẹ̀ di victim. Àárí ọmọ yẹn mọ́ àgbọ̀n kankan nípa ọmọ yẹn mọ́ ibi tó wà bátẹ̀ wá jẹ́ pé a ó fún ní protection ni o níbikíbi tó wà ọmọ yẹn ló yẹ kó wà ní United Kingdom. Ọmọ yẹn gangan òun ni victim. Bí ìwọ wá ṣe wá di victim nsìn láàṣẹ mọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti concern ti bàbá Ijesha wàá máa kójọ ó ṣàfẹ́ wá gba ìwé ibi by force by fire. Mi wá rí pé o kì í ṣe abiyamọ. Tó bá jẹ́ pé abiyamọ ni ẹ́ wàá mú àwọn ọmọ yẹn wá sílùú yìí gbogbo yín ìwọ àtàwọn ọmọ yẹn lẹ́jọ́ máa wá seek fún asylum. Ẹni tó mú ẹ dáadáa ó ní stratem ló kọ́kọ́ ń gbé bóyá stratem náà ń pè bóyá stratem ní London. Ìwọ nìkan ló wá dondo tó wá já dúró ó dá àwọn ọmọ yẹn sílẹ̀ padà fún ìyá wọn. Àwọn ọmọ tó fẹ́ pé o adopt, àwọn ọmọ tó fẹ́ pé o lè kú nítorí wọn, àwọn ọmọ tó fẹ́ pé o lè ṣe nǹkan nípa wọn. Ìwọ nìkan ló wà ń bí títí tí bàbá Ijesha tó fi serve time ẹ̀ tán lẹ́wọ̀n ibi ló wà ó lọ sí Nàìjíríà. You never cared for those children in the first place. N tó gbé mi jáde nìyẹn yìí pé ṣé o care fún àwọn ọmọ gan tó di torí ẹ̀ tó fi rányàn lọ sẹ́wọ̀n. Ìwọ tó sọ pé o ti adopt àwọn ọmọ yẹn kí ló ń ṣe ní United Kingdom? Ta ló ń bá ẹ tọ́jú wọn for the past 3.5 years tó ti wà ní United Kingdom? Nǹkan gan tó gbé mi wá nìyẹn. Àti pé nígbà tí bàbá ní stratem nígbà tí bàbá Ijesha tó jáde tán tí bàbá Ijesha jáde, why are you quick to come out as if pé bàbá Ijesha yẹn tó bá rìn báyìí yẹn defilement yẹn or grap yẹn torí bí ìfẹ́ pé lórí kìíní ó máa spread ó dàbí infectious disease ní. Níbi tí àwọn èèyàn bá jáde lẹ́wọ̀n wọ́n máa ń rehabilitate wọn ni. Wọ́n á lọ fún counseling. Wọ́n á ṣe mental assessment. Wọ́n á ṣe mental capacity assessment test fún wọn. They want to know how fit they can be within the community. Àwọn tó pààyàn gan the same thing náà máa ṣe fún wọn. They will still how they can rehabilitate them, how they can fit into the community.
Nàìjíríà láti máa rí ẹni tó ṣẹ̀ tó máa kúrò lẹ́wọ̀n tó jẹ́ pé ẹ máa ṣe pé àfitán bá pa á. Ló wá ní àwọn yòókù ọmọ kan ó yẹ kó testify ó wà kó wá testify ó ní wọ́n fẹ́ ṣe òun léṣe wọn ò jẹ́ kó testify. Ló wá lẹ́rù ń bà òun ò testify kí irú ọmọ yẹn tó bá lè jáde ní kí gbogbo wọn kọ́ lọ bẹ̀rẹ̀ sí ní gbé kéèsì wọn jáde tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà burú tó ní àwọn téèyàn bá wà lẹ́wọ̀n ó sì tún máa ń jẹ́jọ́ nínú ẹ̀wọ̀n yẹn làwọn yẹn ò bá ti gbé kéèsì wọn jáde ni ò bá ti lọ jẹ́jọ́ ni ò bá tún ti máa ní kéèsì míì nínú ẹ̀wọ̀n yẹn. Dámilọ́lá ó burú gan o ó burú gan ni ó dẹ̀ ti ro ara ẹ̀ pin pé nígbà tí mi ò bá kúkú bímọ mi ò kúkú bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ bóyá o lè pàdé ẹni tó lè ṣe IVF fún ẹ Dámilọ́lá bóyá tó bá ṣe IVF fún ẹ tàbí tó bá charge one way or the other tó bímọ bóyá life ẹ are better because you are living a life of a sadist. For you to use the case of Baba Ijesha to come abroad here, to come and use the case, whatever you are doing to pay over fi case yẹn ló fi build up residence permit ní United Kingdom. Ó show wípé ìkà ni ẹ́. Show them mo pé case yẹn tó bá yẹ pé mi ò ń ṣe asylum specialist or anything no ká ṣe pé o win case yẹn ká ṣe pé bàbá Ìjẹ̀ṣà ò lọ sẹ́wọ̀n ni kó wá ṣe pé bàbá Ìjẹ̀ṣà ń threaten náà o àwọn supporter ń threaten náà o bóyá n bá sọ pé bó ṣe wá sí abroad pé ó dáa but you won the case. The person that you said perpetrated the case is in jail and yet you flew to another country, another continent exactly, to come and seek for asylum. Ẹni yẹn tún wá jáde nítorí pé gbogbo papers ẹ ò tí wà perfected. Ó wá bẹ̀rẹ̀ sí ní fret, ó bẹ̀rẹ̀ sí ní hyperventilate ní orí program ẹ. Ìkà ló máa ń ṣe bẹ́ẹ̀. Kò tí jáde, kò tí wá sọ̀rọ̀, kò tí sọ nǹkankan. Bàbá Ìjẹ̀ṣà ò tí sọ nǹkankan. Àwọn èèyàn ṣì ń congratulate ẹni. Tó jẹ́ pé irú èmi gan wà lára àwọn tó congratulate despite the fact pé I never supported him during the course of the trial. I was with you. But after the trial, to win trial yẹn tán, tí mo rí ẹ tó wá abroad by mo kígbe mọ́rí ni yé pa àṣẹ gẹ́ẹ̀lì lo Bàbá Ìjẹ̀ṣà láti wá sort out residence permit ẹ̀ ní United Kingdom ni. Ó pain mi mo egun pé àṣẹ gẹ́ẹ̀ yìí lè wà ó lè lò mí. Tó bẹ̀rẹ̀ ńgbà yẹn tó ń sunkún bí egbére tó ń wẹkúmu ó wá dé abroad tó ń sọ̀rọ̀ ẹ̀ di Lehin Gba life. Ó bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ kiri. Kọ́mẹ́dì tó ló mọ̀ ṣe kò sígbà tó ṣe. Eré tó ló mọ̀ heart kò sígbà tó heart tiẹ̀. Princess the Comedian olùbíkulùbẹ́ nìyẹn. How I wish this my program can reach the people that are dealing with your case and they should interrogate you and investigate you further. Ipe òjòrò ló wá ṣe. Òjòrò ló wá ṣe. Ẹ̀yin èèyàn mi, trust nobody. Mbo ya ma rojú mi. Trust nobody. Anybody can use anybody to achieve whatever they want to achieve, and it is a narcissist, a sadist that does that. A narcissist, a sadist, an opportunist will always use anybody
Princess the comedian used that girl, that 14-year-old girl, used her case, build it up, set Baba Ijesha up in her house, implant camera all over the place, set Baba Ijesha up, knowing that Baba Ijesha allegedly might have interest in that girl when she's now 14 years old. You understand? Hello Baba Ijesha, o pẹ̀lẹ́ kẹ́yìn yẹn yín ká àbúyá láre nìyẹn, láre omi yín ká pẹ̀lẹ́ ṣó máa wálé mi kíní ìyàwó ẹ̀ kúkú máa wà lé kíní kan wọ́n máa bọ̀ lé ìyàwó àti ẹ̀sọ́ oúnjẹ ṣó ọmọ kékeré yẹn. I can imagine what princess can do to Loy. I can imagine what this princess can do. Ṣé ṣì ń gbọ́ mi ṣá? Okay. What this princess can do to bring Baba Ijesha to her house that very day. Gbogbo wa la mọ̀ bá ṣe máa ń sọ ní Nàìjíríà. Ọmọ kékeré a lè pè níyàwó ọ̀nkú, a lè àwátàdàgbà báyìí a lè pọ ọmọ ọdún 10 lọ́kọ wa tó bá jọ ọmọ tó fáńsọ̀m tó jọ ọmọ ọ̀rẹ́ wa. Ọkọ ẹ bá mi kọ́kọ́ mi o, ẹ bá mi kíyàwó wa o. You know such thing. Òun ló ṣẹlẹ̀ níjọ́ tí Baba Ijesha lọ sílé ẹ̀, tí Baba Ijesha náà fall ní àwọn fídíò kéékèèké tá a rí short videos yẹn. Baba Ijesha ti serve time ẹ̀, ìjọba ti rí pé ó jẹ̀bi, because èmi ò fẹ́ sẹ́ pé judicial system wà kọ̀ọ̀kan, àṣà rí pé wọ́n ṣàràn lọ sẹ́wọ̀n, ó dẹ̀ ti wá lọ sẹ́wọ̀n yẹn nìyẹn, ó ti dé. Dábìlọ́lá, ó yẹ kó o dákẹ́ ni, kó o gbé ẹnu ẹ̀ dákẹ́, kó yẹ kó o sọ nǹkan kan. Káwọn èèyàn tiẹ̀ wá interview ẹ̀ kọ́ sẹ́ pé a máa gbọ́ pé Baba Ijesha ti dé o, tó ní kó sọ pé to God be the glory. Mi ká comment ẹ̀ má bínú torí pé mi ò fẹ́ pẹ́. Kó sẹ́ pé to God be the glory, Ọlọ́run á kúkú Ọlọ́run ti fojú àṣebí hàn. Ó wá bọ́ síta ni ó ṣe live chat ẹ̀ dẹ̀ go viral. Ó wá bẹ̀rẹ̀ sí ní pé Àdùkẹ́ Sílífà ọmọ oníráìsì o, gbogbo ẹ̀yin tẹ́tí wá bá mi sọ̀rọ̀ pé Baba Ijesha ó ṣe báyìí fún yín, ẹ lọ gbé kéèsì dìde o, kéèsì tèmi nìkan ni mo ṣe o, tèmi nìkan gàbàdáyà ni mo ṣe. Nítorí pé Baba Ijesha máa ń sá káàkiri ni, kì í gbélé ẹ̀, tó bá ti bẹ̀rẹ̀ báyìí òun fún lóṣù kan o, ó máa bẹ̀rẹ̀ ni. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní kọwọ́bọ̀ yìí dì, òun fún lóṣù kan ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe ni. Princess the comedian kò tún lè lọ sọ fún wọn pé ó ti dé o, àyẹ̀ ń já, ó wà ní United Kingdom. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́dọ̀, especially the girl tó ní wọ́n defile òun dà. Where is she today? Where is she today? Because if you are not a selfish human being, nígbà yẹn visa ò tí ì le koko, ńgbà tẹ́ ti parí case yẹn, you can include that girl in your visa and say pé mo fẹ́ káwọn ọmọ mi wá sí abroad, àti parí case ká tiẹ̀ wá relax kẹ̀dẹ̀ wá tẹ̀rí síbẹ̀. But wọ́n nìkan la gbọ́ pé allegedly kó wá sí United Kingdom, a gbọ́ pé àwọn ọmọ yẹn wá síbẹ̀, especially the victim. Ìwọ wá sọ̀rọ̀ ẹ̀ di victim. Lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ ẹ̀ di victim tán, tí ò séyàn kankan tó bẹ́ẹ̀ sọ̀rọ̀, tá a ṣàfihẹ́lẹ̀ kó máa ṣòṣì bí ẹran tó ṣẹ̀wù ẹ̀ kiri. Baba Ijesha wá jáde kò ì tí ì pé 24 hours. So owó ìṣẹ̀kó kú sẹ́wọ̀n ni. Èèyàn náà ló bí Baba Ijesha, obìnrin bíi tiẹ̀ ló bí Baba Ijesha tó dẹ̀gẹ̀lé lórí. Manipulator nìyẹn. Mi ò tí ì rí gbogbo tó bá ń bú àwọn obìnrin irú Dámilọ́lá Princess the comedian yìí, òun ló máa ń jẹ́ kán bú àwọn obìnrin. Ìkà from the pit of hell òun nìyẹn. Wá tiẹ̀ wá jẹ́ kí Baba Ijesha bọ́ta kó wá wọṣọ, kó ti trim ara ẹ̀, kó ti sinmi, bóyá bí after 5 days kó ti wá jáde
kó wá say pé thank you all Nigerians, you know, yàtọ̀ sáà àwọn fídíò kékeré kan tó fi ṣe tó fi táwọn èèyàn fi sáré wọ́n mọ̀ kún wọ́n dẹ̀ wọ́n secretly fíìmù ẹ̀ náà ni tó sọ pé mo ti jáde o, mo ń lọ sìn, mo ṣẹ̀ṣẹ̀ ń lọ lé ni o, ẹ ṣé gan ni o. Fídíò yẹn ò ju 20 seconds lọ. Yàtọ̀ fídíò yẹn tó ṣe sister mi Olúṣọlá Yusuf, mo rí ẹ, how are you, God bless you my darling sister. Tó ṣe Ìjẹ̀ṣà ò tí ì bọ́ síta, tí Ìjẹ̀ṣà bá wá ti wá bọ́ síta tó ti wá bọ́ síta kó sọ pé ẹ gbà mí o, ẹ ṣé o, ẹ ṣé gbogbo yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, báyìí kàṣà o, báyìí kàṣà o, ẹ rí mi báyìí kó wá, you know, which I think he won't do. Ijesha just wants to move on. I'm not even if he's going to talk about his predicament, what he saw in prison, what got him to prison, mo mọ̀ pé kì í ṣe kíákíá báyìí ni. Ijesha gbọ́n díẹ̀ náà. Mo mọ̀ pé kì í ṣe kíákíá báyìí ni, á fẹ́ tó oṣù mẹ́fà. Because he too wants to make money. He too will also want to make money. Some media outfit will come to him and we will say, okay, if you want me to tell you my story, nǹkan báyìí ni mo fẹ́, you know, because he went to the prison with nothing. He came out with nothing. He spent his last card when he was going to prison. And in fact, people contributed money for him to pay some of his debts. Some of his lawsuit death when he was about to go to prison. Mo mọ platform tó gbowó fún, but mi mọ iye tán gbà fún, but mo mọ̀ pé at least wọ́n ṣá gbowó fún gbà yẹn, and I know several people put money in his account. Tó dé ń sìn bó ọ̀nà àtijẹ́ àti mú ẹ̀ ló máa san, but ìwọ Princess the comedian ó ti rí opportunity nínú ẹ̀. Ẹ má bínú tó bá ń shake o, àgbákò ni Princess yẹn, ọmọ burúkú ni Princess comedian ó kì í ṣàbíamọ. Àwọn ọmọ yẹn dà. You came out purposely to subject Baba Ijesha that is just coming from the prison. 3.5 years of his life just gone like that, like the flood under the bridge. This man, gbogbo tí wọ́n wá tiẹ̀ sọ yẹn kò tí ì sí lọ́kàn ẹ̀ ju pé kó rebuild life ẹ̀, kó tiẹ̀ dream, kó sùn sórí bed tó dáa, kó jẹun tó dáa, kó fọkàn balẹ̀ kí fan tó dáa wà lọ́dọ̀ ẹ̀, kẹfọ́n máa jẹ́, kó lè sẹ́ pé ilé òun ni, kó lè jí nígbà tó yẹ kó jí, kò ń ṣe pé kó, you know. I didn't expect you to come out that very soon. In fact, tó bá tiẹ̀ máa jáde gan bóyá bí oṣù kan, but Ọlọ́run tó máa fìyà jẹ, tó máa àlákà láìfọ ẹ, òun ló jẹ́ kó jáde níṣẹ́jú akàn. Bó ṣe gbọ́ pé ó tún mú pen and paper, ó tún ṣírò ẹ̀, orí pó pé pérépéré kò dín ọjọ́ kan. Ó dẹ̀ sọ pé gbogbo ìgbà tó wà ní prison yẹn bẹ́ẹ̀ náà ló lọ ń ṣe appeal, gbogbo appeal ẹ̀ ló fail. Ti wà ní pé ó ṣáà ti lo ọjọ́ tán ló máa lò lẹ́wọ̀n, ó ti lò tán. Ó tún mú Yomi Fábíyì, ó bẹ̀rẹ̀ sí ní ibu. Mo wá rí i pé industry yín, because ìwọ náà actor ni ẹ́ tó ló ṣe fíìmù, mo wá rí i pé it's a very toxic environment. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé industry yín yẹn Ọlọ́run ti ń gbà lọ sínú òkun pupa tó máa ṣègbè dànù. Tí n bá fẹ́ act fíìmù nsìn kò sẹ́ni kankan tó máa dì mí lọ́wọ́ mú ní Nàìjíríà. Tí n bá fẹ́ ṣe movie kò sẹ́ni tó lè dì mí lọ́wọ́ ní Nàìjíríà. Mi ní láti bá yín ṣe kí n tó lè ṣe fíìmù, mi ní láti bá yín ṣe kí n tó lè ṣe skit. Ọlọ́run mú gbogbo yín, ó mú industry yín, ó báyé industry yẹn jẹ́. Mi ní kí n bá yín ṣe kí n tó bọ́ síta lórí platform mi kí n tó máa ṣe comedy. Ọlọ́run internet ti mú ayé, ó ti sọ dẹ̀rọ̀. Mi ní láti kọ́kọ́ kí n mú kọ̀ọ̀kan nínú yín, kí n mú ọ̀kan nínú yín, kì í ṣe pé mo fẹ́ kí star ńlá kan wà ní bóyá fíìmù mi á tà. Rárá, màá bẹ̀rẹ̀ níbi kékeré. Màá bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù mi. Wo àwọn Trinity,
wo àwọn gbogbo àwọn tó ń ṣe skit yẹn gbogbo wọn ló lówó jù yín lọ, gbogbo wọn náà ti lọ fàáfàá nítorí pé industry tí yín ó wicked, is a toxic industry. Mo mọ̀ pé ńgbà kó o búyà Rainbow, but mi ò really, because I don't like that your industry again. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé nítorí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí náà ló ṣe búyà Rainbow ya AC tó bu tú tẹ́. Gbogbo yín ni mo rí ẹ ká sàn tó bu tú tẹ́ ò lépo lójú.